láti wá jókòó sí ààyè wọn. Ẹjọ́ gbogbo ẹni tí Ọlọ́run ò bá yà lárọ, tí ò ní ìpèníjà ẹsẹ̀, tí ò sí lórí wheelchair, ẹ jẹ́ ká dìde ká pọ́n ọlọ́jọ́ bí onílé. Gẹ́rẹ́ tí wọ́n bá ti ń jó wọlé bọ̀, àwọn pẹ̀lú àwọn ọmọ wọn àti àwọn ẹbí wọn, Bọ́lá Ọlọ́mọ, Doyin Kukoyi, Abed Adesina, Fali Lasisi, Boyega Adesina àti àwọn Bíọ́dún Adesina pẹ̀lú gbogbo àwọn ẹbí kí wọ́n máa jóbọ̀ pẹ̀lú Alhaja Fausta Adesina láti jẹ́ ká bẹ̀rẹ̀ reception. Once again, Ọ̀túnba Galeo Abero, God bless you sir. Ọ̀túnba Foluke of Ikorodu Kingdom, ojú òní tì í sáà. Ọ̀túnba Ikorodu bí ọba Bòmí. Bóyá náà, Mr. DJ ká pọ́. What am I talking about? Faithia Balogun, Remi Surutu. God bless you. What am I talking about? I'm talking about related. The caring mother, Mami, ìyá gbogbo àpò, ìyá Gàbélò, ọ̀nà ìyá òtòrò, ìyá òtòrò, ìyá lúwẹ̀. Mami, Láre, Azan, ìyá òwò, God bless you ma. Bàmí, mi ò ní táìpù kan, opportunity ni mo rí. Torí pé ọ̀gá jẹ́ ọ̀gá tí òkè kan amóyàn ni tó bá dáwọn ọ̀gá kan ni wọn ò ní gbà kọ̀nà kankan ní máìkì wò. Ṣùgbọ́n fẹ́ kẹ́lẹ́lúyà Yomi máa tẹ nílùú òyìnbó kan gbádùn ẹ̀ kàṣùmá sọ pé nílé adúláwọ̀ gbogbo ìwọ táwọn ọmọ tiẹ̀ náà máa rókòlò láyé abọ́mi gbàjá fún ọ̀gá Ifá kẹ́lẹ́lúyà. God bless you now. Ṣé wá ń rọ̀ṣẹ́ wá ń parẹ́ láàrin láàṣẹ má máa kún láàbù. Ó ṣe máa ń ṣe wọ́n nìyẹn tó bá ṣẹ̀ṣẹ̀ kú. Àwọn òkú tuntun ló ṣẹ̀ṣẹ̀ máa ń jáde bẹ́ẹ̀ yẹn. Bàtẹ́ni náà ṣẹ̀ṣẹ̀ kú bí mo ṣe ń lè yàn kiri nìyẹn. Àṣòkù náà lọ fọ̀rọ̀ lọ. Ẹ̀yin gan máa fọ́. Everybody mú eré ni. Ọlọ́run ajé. Ọ̀tọ̀ọ̀tọ̀ lágbàbá lè ń dé. Bẹ́ẹ̀ni. Sẹ́ẹ̀rí mi ò ní appetite níbi wedding kan lábẹ́ lábẹ́ òkúta lọ́jọ́ kan. Bẹ́ẹ̀ni sir. Ẹ jẹ́ kí n kí bàbá wa. Ọ̀tún.